أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وصحبه صلاة تعرفنا بها وأشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إياك نعبد وإياك نستعين، إياك نعبد وإياك نستعين، إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. ومكروا ومكر الله والله خير الماكرين. ومكروا ومكر الله والله خير الماكرين. ومكروا ومكر الله والله خير الماكرين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. Mo kí gbogbo wa ní ààyè ibi tí a bá wà pé kí Ọlọ́run bá kí ó mọ́ ṣàìpé gbogbo wa, kọ́lọ́run bá kó mọ́ dọ̀ aláàmú orí ajẹ́njẹ tán là ń tọrọ lọ́wọ́ Ọlọ́run bá kọ́lọ́run bá kó mọ́ ṣàṣe fún ẹnì kọ̀ọ̀kan wa. Mo láyọ̀ láti sọ fún gbogbo wa wípé mo wà opportune wípé ẹ̀bùn Ọlọ́run bá ní láti pé kí wọ́n lè sọ ọ̀rọ̀ rẹ ní ẹ̀yìn kí Ọlọ́run sì jẹ́ kí o lè gbọ́ tàbí kan sì lè sọ níwájú rẹ̀. Orí ńlá kan ni, ṣùgbọ́n tí Ọlọ́run bá ṣe oore bẹ́ẹ̀ fún, kò sí nǹkan tó yẹ kó mọ ṣe lẹ́yìn pé kó mọ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀, Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀, Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ tí ò fi ẹ̀rín mi sí ẹnu ọ̀tá tó jẹ́ pé ọ̀tá náà ní sì ń fọwọ́ ara rẹ̀ tí fi ń tú àṣírí ara rẹ̀. Ní ìjọsí ẹ̀rí bí mo máa tẹnu mọ́ kinní kan ìmọ̀ ẹ̀dá tí ọ̀rọ̀ mi, ọ̀rọ̀ tí a di títọ́ gbọ́ kàn lọ́rọ̀ mi ìní ọmọ ọkọ títí táyé òfin ní jáyé mọ́. Ìjọba ti ní tó gbọ́ kàn títí rẹ̀ fi di lókùn tí ọmọ wí. And ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ń wu àwọn ìwà tí wọ́n wù sí Ògbómọ̀ṣọ́ àbí tí wọ́n ń ṣe àtakò sí àpèrè Ṣọ̀ún tí wọ́n ti ṣe bó ti ṣe wù wọ́n, wọ́n ti gbàgbé ni wípé Ṣọ̀ún nìkan kọ́ ló wà lórí àpèrè yìí, pé àwọn baba ńlá baba wọn náà wà lẹ́yìn wọn, pé àwa tá a sì jẹ́ ọmọ fún wọn a ò lè lajúlẹ̀ kẹ́nìkan púpọ̀ ọmọ yẹ̀yẹ́ àwọn òbí wa. Mo rí fọ́nrán kan tí wọ́n gbé jáde tó kọ́ọ̀tì fídíò mi. Wọ́n máa appreciate ẹni tó bá kọ́ọ̀tì fídíò mi tó kọ́ọ̀tì wájú tó kọ́ọ̀tì lẹ́yìn. Bí mo ṣe ń bẹ̀rẹ̀ kí Ọlọ́run bá kọ́ wọn bá kọ́ọ̀tì orí onítọ̀hún nìyẹn, torí pé tí mi ò bá sọ tó bá gbé sí i àbí tó bá fẹ́ mọ fún ní àwòkọ rẹ̀ tí jẹ́ ìtumọ̀ míì, ìjìyà tọ́lọ́run máa ṣe fúnra àwọn èèyàn bẹ́ẹ̀ Ọlọ́run bá mi ṣe fún wọn, torí ètí tèmi tí wọ́n bá ṣe mo máa ní ìtumọ̀ lórí ẹ̀. Mi ò bọ́ọ̀gù ara mi lórí pé ìyẹn ṣe gbé fídíò mi jáde. Màá kàn rọ gbogbo ẹni tí bá ti bá fídíò mi dé tó bá gbé ti kọ́ọ̀tì ẹ̀ tí kì bá pé fídíò mi lẹ bá wò fúlì, ẹ padà bọ́ sórí YouTube kẹ́ lọ rí wo fídíò yẹn kẹ́ wá lọ rí wo kí ló bí ọ̀rọ̀ tí wọ́n kọ́ọ̀tì yìí. Fúra kò ní sínú pé bóyá ẹ mọ̀ gbọ́ ìparí, ẹ ò gbọ́ ìbẹ̀rẹ̀, ẹ ò gbọ́ àárín, ìparí ni ẹ ó mọ̀ gbọ́. Àwọn fídíò tẹ bá sì tẹ́yìn bá fi lè present lórí pé lágbára sọ báyọ̀ mo fi Ọlọ́run bá búra fún pé mi ò ní kọ́ọ̀tẹ̀. Bí wọ́n bá ti ṣe bá a lórí system, wọ́n bá ti ṣe bá a lórí internet, bẹ́ẹ̀ ni náà ni màá ṣe jókòó tí màá fi make comment lórí. Wọ́n bá ṣe kọ́ọ̀tì ẹ̀, nítorí kọ́ọ̀tì nìyí iná ni màá sọ̀rọ̀ lé lórí. Mo sọ kinní kan síwájú wípé mo ń padà bọ̀ lórí ọ̀rọ̀ tí Yunusa sọ ní Ìbàdàn. Àwọn ará Ìbàdàn àbí àwọn ará Ọ̀yọ́ state wọn ò tí ì nífura àdìsí wípé ọmọ Yunusa yìí wípé ó fẹ́ wá dá ogun lẹ̀ fún wa ní àárín, bẹ̀rẹ̀ látara àwa mùsùlùmí tó fi wá kan gbà wá orúkọ rẹ̀ ti jẹ́ àwa Yorùbá ní àpapọ̀. Mo rí fídíò yẹn pa mí lẹ́rìn. Má padà play fídíò yẹn pé ẹ̀yin gan náà ẹ̀yin èèyàn wa ẹ̀tọ́ bá wa gan. But èyí tó fẹ́ mú mi play èyí mo fẹ́ play yìí lẹ́yìn ọ̀rọ̀ tí mo bá sọ yìí ni pé àwùgbọ́ ni pé tó bá rí bẹ́ẹ̀ a dúpẹ́ fọ́lọ́run pé Ọlọ́run dójú ti ọ̀tá, Ọlọ́run sì fi òkodoro àwọn ọ̀tá nísìnyí tí ń fojú wọn hàn. Àwa dúpẹ́ fún Ọlọ́run bá wípé bàbá wa Ghandi Afọlábí Ọláoyè Òrúmọgẹ̀gẹ̀ kẹta kábíyèsí o olódodo ẹ̀dá ni.
tí wọn kí ń kí igi kan bọnú ọ̀kan pé wọ́n mọ yànnàná tó bá jẹ́ òdodo. ẹni mi kan pè mí láàárọ̀ ìyájọ́ ń sọ̀rọ̀ ní Yunusa lágbára gan, lágbára, ó láwọn èèyàn lẹ́yìn rẹ̀ gidi gan. téèyàn bá léèyàn lẹ́yìn tí ọba lọ́lọ́run ń gan, báwo lẹ ṣe fẹ́ wí kórí. and ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olóṣèlú tó wà nílùú Ògbómọ̀ṣọ́ àbí tó wà ní mostly Ògbómọ̀ṣọ́ tí wọ́n fi pé bóyá àwọn lè fara nu Yunusa láti pé káwọn lè bá rọ́nà lọ ni, gbogbo wọn pátápátá ni wọ́n ń padà fẹ̀yìn lulẹ̀ tí kò sọgbọ́n tán lè dá. ibi tó bá lóun fẹ́ dìmú láti pé kóun lè bá rọ́nà lọ yóò tó mọ́ padà tó mọ́ jẹ́ sí aburú fún wọn ni. ayọ̀gbọ́ tó bá yẹ kó bá rí bẹ́ẹ̀, bàbá wa Ògúnwùyí àbí àbúrò wa Ògúnwùyí, torí bàbá ní fẹ́nìkan àbúrò ní fáwa, ó kù díẹ̀ káàtó. àwa rí ipa tí Ògúnwùyí tó ń kó lágbo òṣèlú níwọ̀nba bí Ọlọ́run ṣe ní kí agbára rẹ̀ kó mọ, àti àwọn èèyàn tó wà lẹ́yìn rẹ̀ tí ń kó kiri. kò bá ti dá sọ́rọ̀ ẹ̀sìn, kò bá ti dá sọ́rọ̀ ẹ̀sìn. gbogbo olóṣèlú tó bá fẹ́ dá sọ́rọ̀ ẹ̀sìn ó ń wá ìṣubú fúnra ara rẹ̀ ni. ọ̀rọ̀ tí mo ń sọ yìí ṣe bú, wàláhì Ògúnwùyí kò bá ti dá sí ọ̀rọ̀ ẹ̀sìn débi pé tó bá tẹ̀ fẹ́ wá dá sí kí wá ṣe ọ̀rọ̀ Yunusa lọ yẹ kí Ògúnwùyí ó tún lọ rí dá sí. a ti ń tẹnu mẹ́rù pàwàdà ni à ń ṣe ni. gbogbo ẹni tó bá fara run Yunusa, mo fi Ọlọ́run bá búra fún yín pé tiẹ̀ ọba. Síkírù Ayílára òun ló jẹ́ ká mọ̀ wípé nínú iṣẹ́ tí wọ́n ṣe fún Yunusa tó ń lò kiri, tó bá gbé sára, àwọn tó bá ti lọ rèé fi dọ̀bálẹ̀ fún, tó bá fi kí, yóò yí wọn ní ọkàn padà ni wọ́n mọ̀ tẹ̀lé ni. in tó bá wù wọn ní ọmọ ṣe. Síkírù, mo fi orúkọ Ọlọ́ọ̀ba mo fi bẹ̀ẹ́, jáde kó sọpọ́rọ̀ tí mo sọ yìí irọ́ ni, kó fi gbésí ayé rẹ̀ búra kó pé irọ́ ni mo pa. Síkírù ní nígbà tó gbé kíní ń dọ́dọ̀ òun tó wọ́n fẹ́ máa fàyà lélẹ̀ wájú tó mọ̀ dọ̀bálẹ̀, ó lóun sọ fún níjọ́ náà pé tó bá ilé dọ̀bálẹ̀ wájú mi, màá gún ẹ lẹ́yìn kọjá ni, màá tẹ̀ lẹ́yìn kọjá, torí tó gbé wá tó fẹ́ lò fún mi, tó fẹ́ máa fi dọ̀bálẹ̀ orí burúkú tó ń gbé kálẹ̀ káàkiri òde ìgbé dọ́dọ̀ mi. òun ló ń lò ká, òun ló ń bá kiri, àti èyí tán bá sí sórí ìka ọwọ́ tí ó tẹ̀ gbogbo tí ó bà yín lọ́wọ́, tí ó sọ nínú. bẹ́ẹ̀ ni òun ló ń bá kiri látijọ́ tí bàbá ti dé, ní ọjọ́ fẹ́ ṣàdúrà láàfin tí wọ́n fi agídí tẹ́mi sọ pé dandan ìdákọ́ wá táwọn kan lọ rí smọ́gù rẹ̀ wọlé tán ní ọ̀tọ̀ ní program táwọn ṣe, àwọn kan náà ní káwọn yí padà. àwọn tí wọ́n yí padà nígbà náà dì sí ni wọ́n tí yí padà dì sí o, tí wọ́n lọ rí yí padà nígbà náà tán fi ní àfi dandan kí Yunusa kọ́ wá sí ojú agbo níjọ́ náà. nígbà tí kábíyèsí ń jáde bọ̀ gẹ́gẹ́ bọ́n ṣe signal pẹ̀lú ra wọn, àwa yìí ti sáré kọ́kọ́ lọ rí gbáwájú bàtà fura sí wọn. a ti sọ fáwọn èèyàn wa Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum tó bá dúró lórí òdodo, aago 7 ní kẹjí ká ti dáàfin, 7 àbọ̀ ká ti wọnú àfin, ká ti wà lórí àga, gbogbo àga tó wà níwájú. bá a ti ṣe nìyẹn, agba gbogbo àga tó wà níwájú. wíwọlé tí kábíyèsí ọmọ wọlé bọ̀ níjọ́ náà, sísáré tí Yunusa sáré tó ní kó wọn lọ rí pàdé kábíyèsí, ara ẹni tó gáìdì wọn, kábíyèsí náà fọwọ́ gáìdì ara wọn láti pé kọ́mọ́ fara nù wọn. òun lọ́mọ bí ti ń sá lọ lára wọn tó fẹ́ dúró lára wọn, wọ́n gáìdì wọn, wọ́n fi gáìdì wọn wọlé. àáfàá tí bàbá wa Sàká Balógun tó gbà wá láti wá ṣe wáàzí níjọ́ náà, òun ló jẹ́ ká rójú tu ibi tá ń lọ pẹ̀lú ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́. tó bá jẹ́ pé bí kábíyèsí ṣe ń bínú níjọ́ náà, kábíyèsí bá fẹ́ bẹ̀rẹ̀ sí máa lo ipò ọlá, ipò agbára lórí Yunusa nígbà náà, tí wọn ò bá ṣẹlẹ̀ wá lórí wípé kìrìsìtẹ́nì dé ó fẹ́ wá yọ ìmáàmù mùsùlùmí. ṣùgbọ́n wáàzí tí àáfàá yẹn ṣe ọwọ́ kábíyèsí lára gidi gan, ní pé kábíyèsí fi sọ pé
àfà bí àwọn ṣe sọ pé àwọn ò fẹ́ jókòó pẹ́ tó ọ̀rọ̀ tán sọ yìí ọwọ́ àwọn lára wọ́n sì tún ṣàdúrà fún wọn wípé irú mọ́ ti ṣe nínú wáàzí yìí nìkan máa ṣe ìṣọ̀kan yẹn náà ní gbogbo nǹkan. Ara bàbá wa rọ̀, ara yẹn náà ló bí ìgbára ẹni láyè ìdílé wa lágbájá wa tàmọ̀dù wa kí Làkàzìgbé wa sọ ọ̀rọ̀ lórí pé kí kábíyèsí ó tó dé ló ti gbójú agan ìjà sí kábíyèsí. Kábíyèsí sì ti gbúròó rẹ̀ kó tó dìwòyí nínú gbogbo tí ń ṣe nílùú Ògbómọ̀ṣọ́. Ògúnwùyí ò lè sọ páwọn ọmọ wípé Yunusa ló fi agbára kún agbára political party tiwọn láti lè make sure wípé gbogbo the whole 5 local government pátápátá kọ́ pé àwọn Christian ni wọ́n di local government chairman. Lórí ọ̀rọ̀ tí Yunusa sọ ni tó láwọn ò lè gbà kí àwọn Christian ọ̀hún máa sọ láwọn lórí nílùú Ògbómọ̀ṣọ́ tá à ń níjókòó àlàáfíà. Ẹni tó jẹ́ mùsùlùmí tó kù nígbà náà ní local government chairman nígbà náà tó pọ́n fi lè fún wọn tíkẹ́ẹ̀tì wọn fi lọ òun ni Kabiru. But the next thing tí Kabiru ó ṣe ni pé ó use ọ́fíìsì ẹ̀ láti máa fi arrest àwọn èèyàn. Ọ́fíìsì ẹ̀ ni wọ́n lò tó máa fi arrest Animal Shaun. Ìjọ tó wọ́n arrest Animal Shaun nígbà tó di ọjọ́ kejì tí wọ́n gbé lọ sí Ìbàdàn. Wọ́n dé Ìbàdàn, a dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn tó wà nílùú Ògbómọ̀ṣọ́. Mo sọ lórí platform, mo lè má dárúkọ wọn níbí yìí. Ọ̀kan nínú wa tó jẹ́ pé mẹ́mbà wa, àwọn tó jẹ́ bí mẹ́mbà wa ọ̀kan ti jáde láyé ní ìsìn Aileru. Brother wa Abdulrasheed àti brother wa Kamaludin tá mọ̀ pé ní Fortress. Wọ́n ṣe iṣẹ́ takuntakun nígbà náà pẹ̀lú àwọn ẹni bí ẹni láwọn àgbààgbà kan tó wà nílùú Ògbómọ̀ṣọ́ àti ọ̀kan nínú àwọn mọ́gàjì. Precisely Prince Ademola wọ́n dúró tí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ gidi gan. Àwọn fẹ́ kí wà lọ́wọ́ bẹ́lẹ̀ ẹ dákun nǹkan tá ń ṣe yìí ẹ wo tá ń ṣe ibi tá bá dé tí kábíyèsí bá dé wọ́n bá yín níbi tá ti kọ́kọ́ gbọ́ tí kábíyèsí bá dé wọ́n bá wa yanjú gbogbo tó wà nílẹ̀ yìí wọ́n bá wa fojú àgbà wò. Ẹ má jẹ́ ká dá wàhálà lẹ̀, ẹ má jẹ́ kí bàbá Yòdé wá bá wàhálà lẹ̀, ká má sọ pé àwọn kan ti jàǹbí àwọn kan ti jàǹbí. ní tó ṣẹlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí mọ́ sọ torí pé Ògbómọ̀ṣọ́ ti lórúkọ látara EndSARS. Kò ní dáa kẹ́ jẹ́ kí eléyìí kó tún jẹ́ kó bẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ wa. Prince Ademola wọ́n ṣiṣẹ́ takuntakun lórí rẹ̀. Wọ́n sì rọ̀ wá lórí pé ká má jẹ́ kí nǹkan bíi à ń dàlúrú kó wáyé. Ìyẹn la gbọ́ kí nípa fẹ́ dàlúrú. La fi ní ẹ jẹ́ ká tẹ̀lé kíní normally legally a kọ ìwé fáwọn security, a seek fún security, a kọ lẹ́tà sọ́dọ̀ kábíyèsí láti pé a fẹ́ kán bá wa rí nǹkan ṣe sí ọ̀rọ̀ Yunusa àti ìdílé wọn. A ò dádó lórí Yunusa kan pẹ̀lú ìdílé wọn. Nígbà tá lùlù tá jó tá ṣe gbogbo ẹ̀ tá dáàfin tá múwé dáàfin abáwọn bàbá rẹ̀ àgù àtàwọn ọ̀sọ̀nbí wọn tó wà lórí ìjókòó. Bàbá ò sí nílé, ẹ̀yin olóyè ààfin kọ́pì tí yín ní ẹ sáìnì rẹ̀. Eléyìí ẹ bá bàbá gbà kalẹ̀ ẹ bá wa sáìnì ẹ̀. Òun ló bí lílọ sí ààfin tá a padà lọ sáàfin nígbà tí bàbá dórí àpèrè tán jókòó tán táwa fi 5 fi lọ láti lọ rèé kí bàbá. Nígbà tá a dé ọ̀hún tá a sì kí bàbá la bá sọ pé nípa lẹ́tà báyìí báyìí tá a kọ wá ní. Bàbá ní ọ̀rọ̀ ti kú lórí ẹ̀. Ètò bá yẹ pọ́rọ̀ ìmáàmù lẹ bá bá wa ẹ mẹ́nu kúrò níbẹ̀ torí pé ìmáàmù ti pè mí lẹ́jọ́ lánàá. Ìwé kóòtù ti wà lọ́wọ́ mi báyìí pé ìmáàmù ti pè mí lẹ́jọ́ ní lánàá. So kò sí nǹkan kan tí mo lè sọ mọ́ lẹ́yìn pé kí a máa fi ojú àlàáfíà ká máa fi wo bí ta bá fẹ́ gbadé. Àmọ́ àwọn kan mọ kinní kan ní pé ó dàbí ẹni wípé àwa gan náà máa gbọ́ dáadáa wípé ẹnìkan ti kóòtù dé kí wọ́n dọ̀rẹ́ ní gbogbo àwọn tó wà láàfin bá dìde lórí àgàrìsí kábíyèsí o. So fẹ́yìn tẹ́ lérò pé báyá wọ́n sáìnì contract kan wọ́n sáìnì kan wọ́n yọ ní kò wáyé. Yunusa lọ sí court tọ́lọ̀ pé bàbá ní ẹjọ́ ní court. Lẹ́yìn gbogbo eré tí bàbá sá lábẹ́ ọ̀rọ̀ yùn, ṣé bàbá wa Ògúnwùyí fẹ́ sọ páwọn ò gbọ́ pé gbogbo orú nǹkan báyẹn ń lọ nílùú
tí wọ́n fẹ́ sọ pé àwọn ò gbọ́. Ó fìgbà kan play mind game. Níbi mind game yẹn kó tó di pé yóò play mind game yẹn, ó ṣe kútúbà kan lórí Mumbar. Ẹgbọ́n nǹkan tó sọ níbi lórí Mumbar. Àwa mùsùlùmí nìkan láàní ṣòfò, gbogbo ẹni bá ti ṣe nǹkan mi lẹ́yìn Islam lẹ́dùkẹ́ á máa mọ̀ pé yóò ṣe òfò. Kò jù bẹ́ẹ̀ lọ. Torí bẹ́ẹ̀ tó o bá mọ̀ pé bí lo wà dúró àwọn ọ̀rẹ́ tó bá jẹ́ àwọn ọ̀rẹ́ lọ bye nobody is begging you. Ó wù ẹ́ láti ṣòfò nínú àwọn tó hell with you àtòfò tó fẹ́ ṣe. Dúró tó o bá fẹ́ dúró kájọ máa gbádùn lọ́ọ̀rùn kó o jìyà. Mo rò pé gbogbo ala ti rí ní ìsìn. Àwa mùsùlùmí nìkan là ní wọná. Gbogbo ẹni tó bá tó ṣẹ̀sìn míì tí ìbá ti tẹ yóò ṣòfò. Gẹ́gẹ́ bóun ti ṣe wí o, bó ṣe interpret ẹ̀nìyàn o. Now, òun ló máa gbé kalẹ̀ rẹ̀ bó ṣe gbàgbé kalẹ̀ sí lórí. Ṣé bàbá wo Ògúnwùyí gbọ́ níjọ́ náà lọ́hùn? Àbáwọn kìrìsìtẹ́nì Ògbómọ̀ṣọ́ gbọ́? Àbí àwọn aláwo Ògbómọ̀ṣọ́ gbọ́? Àwọn oníṣẹ̀ṣe sí wọn gbọ́? Alùyín lọ́gọ̀ ẹnu ẹ̀yin kìrìsìtẹ́nì pé kú sùúrù. Ẹ̀yin ó kọ̀rẹ̀ tí jẹ́ oníṣẹ̀ṣe, alùyín lọ́gọ̀ ẹnu ẹ kú sùúrù torí pé àjọ nílùú ni. Bó làwọn ẹlẹ́sìn kan sì lè máa fẹ́ máa dá wàhálà alẹ̀ tó pé tó bá délẹ̀ tán yóò kálé yóò ka oko. Tírú ọ̀rọ̀ báyìí fi lè máa jáde tí àlàáfíà sì tún wà nílùú. Àwọn kan wá ń gbé fídíò mi kiri pé èmi ti sọ tẹ́lẹ̀ rí pé àwọn kan ń lérí pé wọ́n fẹ́ fi DSS gbé Yunusa. Sọ̀rọ̀ eléyìí náà tó gbé pé irú ọ̀rọ̀ yìí lè fọ́ ìlú. Ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n gba béèlì àfáà kan ní North. Nírú àwọn wáàzí báyìí tó ṣe, ẹ má gbàgbé o wípé tẹ́ ẹ bá lọ rèé wò online, ẹ rí àwọn àfáà kan méjì tí pírẹsidẹ́ǹtì Burkina Faso tó rán wọn lẹ́wọ̀n ọdún méjì ọdún kan ní àbọ̀dún méjì tó ní kí wọ́n lọ. Mùsùlùmí lòun náà o, bọ̀ torí pé àwọn fẹ́ bà Islam lójú jẹ́, wọ́n sì fẹ́ parọ́ mẹ́sìn. Ó ní kán lọ rí ṣe ọdún kan àbọ̀dún méjì lẹ́wọ̀n lórí irú àwọn wáàzí akọ báyìí ní ìlú bí ìlú Ògbómọ̀ṣọ́. Ó wá kàmpéènì nu táwọn mùsùlùmí nìkan làwọn fẹ́ kán gba gbogbo local government Ògbómọ̀ṣọ́. Ojú ibi tí ó ń ṣàgbé ti dìbò wọ́n lùzì àpótí ibẹ̀ nígbàtí ìsọmọ aládùúgbò. Wọ́n freak àwọn èèyàn pẹ̀lú búrẹ́dì pẹ̀lú nǹkan kan tí wọ́n freak ara wọn nígbà wọn ó ṣe. They finally lost that place. Ẹni tí wọ́n ń lò láti mọ fọlọ́pàá gbáwọn èèyàn kálẹ̀ káàkiri sí ń ṣe Kàbírù, he lost his seat. Àwọn yòókù gba síìtì wọn. Péyà mùsùlùmí kan tó kú láàrin wọn àgbọ́dọ̀ sí kíní kan, kí ló dé tó ń fẹnu já wáyà láti máa fi ba nǹkan jẹ́ kálẹ̀ káàkiri. I remember as alleged wípé bó ti ṣe nìyẹn tó fi lè lọ rèé bá gọ́vùnà Ọ̀yọ́ state, tí gọ́vùnà pa mítìnì tí wọ́n ń ṣe tì níbì kan lọ́wọ́ wípé òun sáré fẹ́ wá rí wọn. Àwọn ẹntọ́rájì tó bá Yunusa wà àti Yunusa tí wọ́n débi tí wọ́n gbèdé sọ̀rọ̀ pé ọ̀yẹ́ káwọn kóhun fún imam ní honor àti respect. Nígbà wọ́n dé ọ̀dọ̀ rẹ̀ tán tí Yunusa ń sọ wípé in tóun wá sọ fún wọn ní pé kán ṣọ́ra pẹ̀lú ọ̀rọ̀ ọba Ògbómọ̀ṣọ́ tán bá fẹ́ yàn, tán bá gbé ọba wá tí ìbá ti ṣe mùsùlùmí ìlú ò ní rọgbọ ò. Ta ló rán níṣẹ́ sọ́mọ ìlú Ògbómọ̀ṣọ́ ni ẹ́? Àbí tó bá tẹ̀ jẹ́ pé bọ́yá àwọn ilé Ayélára bá ti àtàchì ẹ̀ mọ́bì kan sí wọ́n sọ fún wọn pé ilé Ayélára wà nínú àwọn tán máa ń yan lọ́balọ́ba l'Ógbómọ̀ṣọ́, wọ́n wà nínú wọn ni. Ká pé wọ́n lé ọmọbì kan
ṣe lé ayé lára máa ń fa ọba sílẹ̀. At the same time kọ́ba owó tó dé náà ló ti sọ fọ́ba wa, ló ti ń kìlọ̀ fún wọn ẹ̀lẹ́ ò lè jẹ́ lọ o, ló ti ń sọ fún kábíyèsí wípé ẹ ò lè jẹ́ lọ. Bẹ́ẹ̀ ni lórí pé mùsùlùmí ló gbọ́dọ̀ wọlé. Agreed wípé ọsọ níjọ́ náà, you agreed wípé ọsọ níjọ́ náà, bàbá náà testify rẹ̀. Why tó fi jẹ́ pé nínú okùn àyà rẹ̀ gbogbo ibi tí wọ́n bá dé àfikọ́ fẹ́ fọ́ọ̀sì wọn kó islamize wọn. Nígbà tá ń ṣe ìwádìí wa a gbọ́ pé as alleged pé ní gbogbo àwọn mọ́sálásí tó ti ṣe irú nǹkan báyìí náà ti wáyé rí, tó fẹ́ mọ gbé àkídà àárọ̀ wọlé wá mọ báwọn èèyàn àkídòfò tó mọ̀ gbé wá, iṣẹ́ tí wọ́n rẹ̀ tó mọ̀ sọ, wọ́n mọ̀ sọ pé akíníọ́ débi wípé as alleged ayọ̀ gbọ́ pé àwọn míì gan débi wípé wọ́n padà yí orúkọ rẹ̀ padà náà táàtì orúkọ rẹ̀ mẹ́sù. Pé pẹ̀lú bó ṣe ń ṣe tí wọ́n àtàtì orúkọ rẹ̀ mọ́ Yésù, ó dá wàhálà lẹ́ ni. Ó síbi tó lọ tí kò ní controversy nínú tán fi wá gbé wá s'Ògbómọ̀ṣọ́. Èmi kọ́ ni mo wí, ìwọ ló fi ẹnu ara rẹ sọ wípé wíwá rẹ s'Ògbómọ̀ṣọ́ àwọn kan náà kàmpéènì fún ọ kó o lè bá àwa jẹ ìmáàmù l'Ògbómọ̀ṣọ́ ní gbogbo ibi tí wọ́n wà. Àwọn kàmpéènì fún ẹni wọ́n sọ pé ẹni tó kàwé báyìí, ẹni tó ṣe báyìí, tó ṣe báyìí, eléwo ló kàmpéènì fún ẹ. Ọlọ́run kúkú ṣe alẹ́jọ́ ní court, wàá ròyìn fún court pé àwọn tó kàmpéènì fún ọ ni tí wọ́n fi mú ẹ gẹ́gẹ́ bí ìmáàmù tán fi wá gbé ọ lé ìlú lórí, tán fi wá fọ́ọ̀sẹ̀ ìlú lórí. ṣe rí ìjókòó Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ sílẹ̀ kálukú àmà dààmú báyìí, kálukú àmà dààmú, ẹni tí ò ní débẹ̀ ní dààmú ti ọ̀pọ̀ jù. Ẹ̀rọ mi jẹ́ tí ń dìbọn Ògbómọ̀ṣọ́ wàhálà tèmi ò dùn nǹkan. People were campaigning for me. Wọ́n lọ sí Facebook page mi, YouTube channel mi, wọ́n spread ẹ̀ káàkiri pé ọmọdé Ayélára ni, ọmọ Ògbómọ̀ṣọ́ ni. Àwọn èèyàn wá ń wo fídíò mi l'Ògbómọ̀ṣọ́ pé ẹ wò ó, he speak very good English. Wọ́n lọ gbé interview mi ní OGTV, wọ́n gbé interview mi ní NTA, wọ́n spread ẹ̀ káàkiri. See him speaking very good English. We want this personality as Imam of Mosholand. People were campaigning for me. Look at him. He has very good qualification. He has NC, he has BA, he has MA. He's a PhD in view from the University of Ibadan. I was in my room in Abeokuta relaxing. And àwọn èèyàn dẹ̀ ń pè ní continuously máa bọ̀ ń lè mo nínú mo láìka Abeokuta. Now wọ́n wá encourage me, ẹni tó fẹ́ encourage me, ẹni tó fẹ́ force me, ẹni tó fẹ́ motivate me. Kálukú lo different method style láti mú mi wálé, mo wá délé. Àwọn èèyàn wá rán helter skelter just because this personality must become the Grand Chief of Mosholand. Ẹ wá wo àwọn tí ẹlòmíì ti kó wálé bí ọdún mẹ́jọ sẹ́yìn tó lè dìbò ìmọ̀mù. Torí bẹ́ẹ̀ ìwọ tó kó wálé nítorí nǹkan olè tẹ̀sán tó ìwọ nu Ọlọ́run. Ẹni tí ó jẹ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ó lè mọ̀ sí ilé, ó lè mọ̀ kàn bí ó wà, má wà ara rẹ lé mọ̀. Ọlọ́run ti bẹni tí ó débẹ̀. Yahtaru Allahu man yasha. Ìbẹ́ náà wá òun ni wípé ẹni rẹ nìkan. So we ní ìsàbòwì wọ́n kàmpéènì fún ẹni láti pé kọ́ wá jẹ ìmáàmù lè wà lórí l'Ògbómọ̀ṣọ́. Àwọn ta ni wọ́n kàmpéènì fún ẹ?
lukò fi wá jẹ ìmáàmù lé wa lórí l'Ógbómọ̀ṣọ́. mo ń sọ pé gbogbo àwọn ọmọ tó ń rán pé ká máa bú mi yẹn ká máa ṣe tán ṣe damage control ni wọ́n ń kó bá ẹni tó tẹ́ bá ti sọ̀rọ̀ báyìí yóò mú mi mú nǹkan míì jáde ni mi ò sì ní mú nǹkan míì jáde tó kọjá èyí tí wọ́n gangan bá ṣe ọ̀rọ̀ tó bá sọ ni màá lò against ẹ̀ láti pé kán lè bá a mọ̀ wípé ó fit ibi tí wọ́n wà yẹn pé òkúrọ́ ni ẹ́. I'm directing it to you. Mo ti sọ fún yín pé the way tẹ́ fi lè get mi tó fi tẹ́ bá gbéwèé kóòtù wá bó ti lè get mi. Àwọn question àkọ́kọ́ tèmi ọkọ̀ọ̀kọ́ bí ọ léèrè náà ni pé ta ni bàbá ẹ̀ ta ni ìyá ẹ̀ ilé wo ni ta lọ́rẹ́ wọn ta ni gbogbo ẹ̀. In táwọn lọ́ọ̀yà mi ọkọ̀ọ̀kọ́ bí ọ léèrè ni ẹ̀ ta ló wá gbé ọ wá sí ìlú. Wọ́n bá mi béèrè lọ́wọ́ rẹ̀ eléwo ló fún ọ lówó tó ń fi ń kọ́ mọ́sálásí àbí tó ń fi ń kọ́ sùkúù gbogbo ẹ̀ làwọn kí wọ́n bá mi bí ọ léèrè èèlò ní sálárì rẹ̀ wọ́n dẹ̀ lórí mọ́ wọnú àkáǹtì ẹ̀ mo ń já expo fún àbí o expo kọ́ bó ṣe jù bẹ́ẹ̀ lọ ìwọ̀nba tí mo lè tí wọ́n lè béèrè ni mo kàn rọra sọ yẹn ká tó wá débi ìyókù ká tó wá pé àwọn eléwo ló gbó ọ láyà kan ní kọ́ ọ máa lọ lórí mọ́ sọ nǹkan tó wá wù ẹ̀ kò sí nǹkan tó ṣẹlẹ̀ torí pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí ó ti tó káwọn DSS kan ti gbé ẹ̀ BSSS náà sì ń lò fún wọn ni ó ti ẹ̀ka ti lè gbé ẹ̀ for security of the land for peace of the land but kí ló fẹ́ ṣẹlẹ̀ àjọ dákẹ́ àjọ wòra wa níran mo wá sọ̀rọ̀ kan àwọn àyímọ̀ kó tó ní pé máa wá débi ọ̀rọ̀ àwọn àyímọ̀ bàbá Ògúnwùyí kí n tó kájú tọ̀dọ̀ tí yín dé báyìí pọn báyìí nísìn láti pé kí n sọ fún yín pé ìrìn àjò tí wọ́n ní ẹ̀rìn tẹ́ fi pọn Yunusa lọ́sọ́dọ̀ kábíyèsí fi sókè rárá o kóòtù làwọn wà ẹ jẹ́ káwọn lórí yanjú ọ̀rọ̀ àwọn ní kóòtù ìrìn àjò yẹn kù díẹ̀ káàtó ìrìn àjò yẹn kù díẹ̀ káàtó pé tẹ́ bá fẹ́ ṣe dá fún Yunusa ní ẹ bá sọ fún pé ẹ̀yin pẹ̀lú rẹ̀ fẹ́ lọ sọ́dọ̀ kíláàkì kóòtù àbí rẹ́gísítà kóòtù àbáwọn lọ́ọ̀yà rẹ̀ kẹ́ pé wọ́n kalẹ̀ pé kéèsì tó ní ní kóòtù kó gbé jáde kúrò kó wá bọ́ sórí agbágbé kó wá lọ rí tọrọ apology káàkiri lágbájá mo ṣẹ̀ ọ̀nà tó fi ṣẹ̀yìn ní ẹforíjì ní lágbájá ọ̀nà tó fi ṣe ní ẹforíjì ní kíníkà ẹ ṣe báyìí kí gbogbo wọn ẹ̀ kán wá àti èmi náà tí wọ́n ti jọ bú tán ti jọ ṣe ẹ̀yẹ tán ṣe gbogbo ẹ̀ lémi lórí kán wá bò gbogbo ká pé gbogbo àná àti gbà ò bínú mọ́ dẹ́n ìgbà náà ló tó kan ti kábíyèsí. Please, Honorable Ogunwuyi, put yourself in Kábíyèsí's shoe. If Kábíyèsí happens to be your dad, if Kábíyèsí happens to be your dad, I repeat, if Kábíyèsí happens to be your dad, it will be Yunusa say useless in Kábíyèsí tí ń yẹ̀yẹ́ Kábíyèsí. Will you take it lightly? Kò tún wá mọ níbẹ̀ yẹn ẹni tẹ́ ń bá bẹ̀bẹ̀ ẹni tí wọ́n ń bá bẹ̀bẹ̀ níbi tẹ̀síìrì ọ̀sẹ̀ tí tó kọjá tó ń sọ pé tán bá ti wá bá yín kẹ́ ẹ gbẹ̀bẹ̀ kò tí ì wọ ọ̀sẹ̀ kan tó tún fi lọ síwájú àwọn tó ń gbé Kábíyèsí ṣépè torí ìmáàmù Ẹ̀gbá ó ṣẹ́ èpè gidi fún Kábíyèsí torí ọ̀rọ̀ Yunusa. àwa nígbẹ̀yìn láì ṣògùn ẹni tó pẹ̀lẹ́ lọ́ba yẹn. àwa ní àwọn ẹni tó pẹ̀lẹ́ lọ́ba yẹn. tó bá yẹ kínú bí wa. tó bá yẹ kínú bí àwọn bàbá. èmi kì í ṣe lèmọ́mù lásán àfáà gidi ni mí. àwa láwọn kì í ṣe lèmọ́mù lásán àfáà gidi ni tó mọ̀ nípa ohun tó ń ṣe. lẹ́yìn ìgbà tí kò ní kú sórí ọba tán àwọn àrọ́mọdọ́mọ ò tún ní jọba mọ́ l'Ógbómọ̀ṣọ́. lẹ́yìn ìgbà tí kò ní kú sórí ọba mọ́ àrọ́mọdọ́mọ ò tún ní jọba mọ́ l'Ógbómọ̀ṣọ́. ẹni bá wo èmi ò mọ tó ń pè ní náà bàbá láwọn ọmọ tó ń pè ní YouTube. àwọn èèyàn wá sọ ní pé ọ̀rọ̀ yẹn ṣe kò pọ̀ mú ní kò ì àwọn náà jáde gbé ní ọ̀rọ̀ àwọn èèyàn lọ́kọ̀ ọ̀rọ̀ yẹn ṣe kò pọ̀ jù àwọn ní kò tí ì tó àádẹ́mọ̀sírètì tó ń jà fáà fún ọkìn jẹ́ wọ́n mú tí wọ́n fọwọ́ parí rí kò sí tó jọ rárá láti máa wò bóyá yóò tún tẹ̀síwájú
nínú ìgbésẹ̀ àwọn anìkọ́lọ́ yọ kú ń bẹ́. àwọn bàbá wa ní kọ́lọ́n kó yọ kú òun bẹ́ẹ̀. àwọn àdọ́mọdọ́mọ ẹ̀ kọ́ máa jọba kọ́ máa jẹ́ nǹkan kan. àwọn bàbá òtún ní kọ́lọ́n ó dákun kó gbẹ́sẹ̀ lé gbogbo àrọ́mọdọ́mọ ẹ̀ yàtọ̀ sí pé wọn ò ní jọba mọ́. mo rò pé ti rí lẹ́yìn ìgbà tó wá ṣe èpè ga dáadáa torí ọ̀rọ̀ Yunusa without normal apology gidi convincing one tí ó wà convincingly tí ó convince èèyàn láti pé kíní yìí wọ́n regret nǹkan tí wọ́n ṣe nítòótọ́ he never do that. wọ́n tún tẹ̀lé ìlú Ògbómọ̀ṣọ́ wá láti wá tẹ gàràgàrà láti máa sọ̀rọ̀ níjọ́ tí wọ́n sọ pé àwọn ń ṣe anniversary 3 years tí Yunusa wà lórí Mumbai. Ogunwuyi, I'm talking to you. You are my brother. Ẹni tẹ́ ń torí rẹ̀ gbé kálẹ̀ káàkiri sọmọ Ògbómọ̀ṣọ́ o. Ìwọ ni ọmọ Ògbómọ̀ṣọ́. Ládùúgbò Ògùn bíi tẹ́gbẹ́ ti bíyà ni. Àtìyá àti bàbá mi Ògbómọ̀ṣọ́ ni wá. So on that side, níwájú àwọn the same bàbá yẹn náà tí wọ́n sọ ọ̀rọ̀ tó sọ sí kábíyèsí níwájú irú wọn náà ló tó ti bẹ̀rẹ̀ sí máa sọ ọ̀rọ̀ burúkú sí kábíyèsí torí àsìkò máa padà sórí ọ̀rọ̀ yùn èyí tó ṣe níbàdàn ni màá fẹ́ kẹ́ ẹ wò. Ogunwuyi, you are a Christian and you are a politician. Kò sí lè mọ ní position tó wà. Probably a day shall come you want to go for Senate or even the governor of Oyo State. Kọ́ wá jẹ́ pé irú ideology tí Yunusa ń plant síkùn àwọn mùsùlùmí yìí, àwọn fanatics bíi tiẹ̀, tó bá jẹ́ pé irú ideology yìí iná bá ní kán máa lò dìgbà tí ìwọ náà bá fi sọpọ̀ fẹ́ lọ rèé dùn kankan, will that be okay for you? Ẹ gbọ́ nǹkan tó wí. ẹ gbọ́ ṣe rí àwa mùsùlùmí Ọ̀yọ́ state àwa ni rúlẹ̀ ápì látàǹkì sọ́nà àpàwù àgbàlẹ́tọ̀ kẹ́ẹ̀yàn ní gómìnà ní 2027 tá a bá ti lọ yan ẹni tí kì í ṣe mùsùlùmí ẹ̀jẹ̀ tó wá dùn wá nìyẹn ẹ̀jẹ̀ ní support wa. àgbẹ̀lẹ̀ ápì látàǹkì sọ́nà àpàwù ẹ̀ẹ́wọ̀n sẹ́ni ìlọ ápì sọ́nà àpàwù ẹ̀ máa gbọ́ ṣé ẹ mọ̀ pé mo sọ bọ́ọ̀lù tí mo ń sọ wọn ọ̀rán mi níṣẹ́ lọ sọ pé ààrẹ lọ́wọ́ ààrẹ ọ̀rán mi ń ṣẹ́ ẹkú mọ tábìlì tá ààrẹ mú ọ̀dọ́ ààrẹ ti sọ ó sì sọ níṣẹ́ lọ sọ pé ìmọ̀ Ògbómọ̀ṣọ́ yẹn o Olúbàdàn ti pè kó tó dé ní rárá Olúbàdàn ọ̀bá ni sọ bàbá ìmọ̀ Ìbàdàn lọ́wọ́ àwọn ọ̀rán mi ó dà má sọ pé ìmọ̀ Ògbómọ̀ṣọ́ ta ní sọ̀rọ̀ pé Ògbómọ̀ṣọ́ ọ̀rán mi ń ṣe Tọ́lá Yunus Olúṣínà Ayílára ló fẹ́ sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ kọ́ lọ́rán mi Ìbàdàn ọ̀rán mi ẹnì kan ọ̀rán mi èmi ni mo jẹ́ kí ni orí àwọn bá bá yànjà èmi ni ọba abájà. Rúlà ákì ẹni tó lẹ́tọ̀ọ́ ó jókòó gẹ́gẹ́ bí gómìnà Ọ̀yọ́ state ní 2027 mùsùlùmí ló gbọ́dọ̀ jẹ́. àyè ńlẹ́lẹ́kọ̀ọ́ tí ẹ̀ẹ́dọ̀bí náà kò sí yíyí. gbogbo ẹgbẹ́ òṣèlú tó bá gbé ẹlòmíì lẹ̀ tí kì í ṣe mùsùlùmí ẹni ìyẹn ló bá ṣe tán nìyẹn láti fi ẹ̀tọ́ wa dùn wá ọlọ́run ọ̀fẹ́ tó ti ẹ̀ náà dùn láti sánmọ̀. ààrẹ ṣé mo wí dá. ẹgbẹ́ olùkọ́ náà tóbi. ààrẹ sọ pé mo wí dá. torí bẹ́ẹ̀ ẹgbẹ́ rẹ̀ mùsùlùmí la fẹ́ ní candidate. ẹgbẹ́ bí mùsùlùmí la fẹ́ candidate. ẹgbẹ́ sí mùsùlùmí la fẹ́ candidate. bàbá wa ààrẹ ṣàgbọ́n àkọlé nǹkan. ẹjọ́ torí Ọlọ́run. bàbá wa ààrẹ sọ̀rọ̀ àkọlé nǹkan. wọ́n ní gómìnà ṣe ìfitọ́ọ̀lù fún wa níjì ìrọ́gbọ́lá wa ń bẹ̀. a sì gbádùn ìfitọ́ọ̀lù yẹn dáadáa. ó dà àkọ́kọ́ ọgbà nìyẹn tí mo rí dáadáa báyìí mo rí dáadáa ni o bá a ṣe ń jẹun gómìnà náà ń jẹun. àpẹẹrẹ bàbá ní bàmí náà á sàlọ̀ rẹ̀ á máa sọ ẹnu lè má lọ. á máa sọ nǹkan ló lè má lọ. ṣùgbọ́n bá a bá ń sọ ẹnu tó bá di jọ́ náà ọlọ́jọ́ máa lọ. ọlọ́jọ́ máa lọ. àgbà pílẹ̀tì méjì àgbà mẹ́ta amẹ́ríkà ní kọ́lọ́jọ́ jẹ́. sẹ́ẹ̀rí kó lè jẹ́ bẹ́ẹ̀ tán dáadáa kí gómìnà má fún wa ní kándídéètì tí kì í ṣe mùsùlùmí. kí gómìnà fún wa ní kándídéètì tó jẹ́ mùsùlùmí. ẹ
àwọn kan ẹ má kàn wá yan nìkan pé ṣe bí mùsùlùmí náà ni bẹ́ẹ̀ kọ́ ni mo fi sọ yí pé fàṣàwìrì làbí ìbẹ̀n àyè ń bá kọ́láwárí náà lẹ́yìn kàlùbọ̀rọ̀ fàṣàwìrì làbí ìbẹ̀n wà látàsíyẹ. ní mo sọ pé kẹ́ ẹ tó yàn náà ẹ consult why. ó lè jẹ́ mùsùlùmí jẹ́ ọ̀tí alọ́run ẹ bá bàbá wa rẹ sọ̀rọ̀ ẹ bá bàbá Olúbàdàn sọ̀rọ̀ bàbá adébútí gọ́ọ̀nà ìkan náà làwọn àti wọn ẹ bá wọn sọ̀rọ̀ ẹkùn tí wọn ó ṣí sílé ó tún ṣí síta bàbá wa ìmọ̀ Ìbàdàn ẹ bá wọn sọ̀rọ̀ bàbá wa ìmáàmù àgbà ní Bàràpá ẹ bá wọn sọ̀rọ̀ bàbá wa ìmáàmù Sẹ́yìn lókè Ògùn ẹ bá wọn sọ̀rọ̀ bàbá wa ìmáàmù àgbà lọ́yọ̀ọ́ ẹ bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti ẹ̀ bẹ́ẹ̀ mi ọmọ wọn sọ̀rọ̀ ìyí ẹ ti bá wọn àgbàlagbà sọ̀rọ̀ ó ti tó wà. lórí ọ̀rọ̀ tí ọmọkùnrin yìí sọ yìí ẹ kàkún wáàsí ni ẹ kàkún akínni ẹ̀yin tẹ́ bá fẹ́ kàkún wáàsí ẹ bá mi yọ àyà Kùránì tó sọ pé ká má bá kìrìsìtẹ́nì ṣepọ̀ àbí ká má bá oníṣẹ̀ṣe ṣepọ̀ ẹ bá mi mú àyà Kùránì yẹn jáde mo fẹ́ kẹ́ bá mi mú jáde àbí nígbà wọn lé dáńdé ànẹ́bì ní Mẹ́kà ìlú Abáṣà lọ́wọ́ kọ́ sáré lọ lóní káwọn sábẹ́ rẹ̀ kán máa lọ ayébẹ́kọ́ ni wọ́n lọ nígbà wọn dé ìlú Abáṣà lọ́tọ́ dé gbẹ̀ngbà náà lọ́hùn ìbéèrè tí mo fẹ́ bi ẹ̀yin àáfàá tẹ́ ń kín lọ́wọ́ láti máa sọ ogun tí ń sọ yìí ni pé ṣé àwọn mùsùlùmí náà bá pàdé níbẹ̀ àbáwọn oníṣẹ̀ṣe tánàbí fi sọ pé ká máa lọ sọ́hùn wípé wọn ò ní ìjókòó àlàáfíà tá fi lọ síbẹ̀ yẹn eléyìí ṣe wá dé tó fi wá ń sáré tó bá fẹ́ sáré pé òun fẹ́ kó lórí ipò ó mọ àwọn kìrìsìtẹ́nì ní tiẹ̀ irú rẹ̀ lọ sọ lórí múmbàrí tó ní alága kan ọ̀sẹ̀ọ̀sẹ̀ ní máa pé òun táwọn ọjọ́ máa sọ lórí múmbàrí náà ló tún sọyún I will find time and bring the video pé alága kan ọ̀sẹ̀ọ̀sẹ̀ ní máa pé òun torí pé àwọn ní goodwill message fún àlàáfíà ìlú òun ti kàkún wípé submission náà ṣe fún òun pé wọ́n bẹ̀rù òun nìyẹn pé òun tó nǹkan kan ní brother mi Ògúnwùyí ó likely kí wọn náà kò ti gbọ́ tó ti wúrú wà báyẹn then why will you now carry him back him up láti pé wọ́n fẹ́ lọ rí mú bá kábíyèsí pé kábíyèsí ọmọ bínú then they want to use you àwọn táwọn pé you can do it want to make use of you láti lè fi lélẹ̀ pé ẹ fẹ́ máa sọ wípé kábíyèsí ò ní ẹ̀mí ìdáríjìn torí títẹ̀ sírí ìtọ̀sẹ̀ tòun tó kọjá tí ń wí náà nù pé ká lẹ́mí ìdáríjìn tí èèyàn bá ti ṣẹ̀ ṣùgbọ́n tí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ lórí wípé ń tọ́ ṣẹ̀ṣẹ̀ lé lórí ó mọ́wọ́ kúrò kò sì ní ṣerú ẹ̀ mọ́ ẹjọ́ wà ní kóòtù wọ́n yàn àwọn ọmọ rẹ̀ sórí social media tó ń kó làálí fún gbogbo àwọn tó bá jẹ́ olólùfẹ́ kábíyèsí tí wọ́n sọ ọmọ Ògbómọ̀ṣọ́ tó sì ń kó làálí fún Ògbómọ̀ṣọ́ òun gangan fúnra ara rẹ̀ ó wá carry microphone láti lọ jókòó ní gbogbo tó wá fi fẹ́ jókòó láti pé kọ́ ọmọ bú kábíyèsí now you are now seeking for peace sir lè work kò lè work o kò lè work so in a nutshell àwọn tó ń gé fídíò mi káàkiri pé mo ń sọ̀rọ̀ DSS ò sọ̀rọ̀ DSS Yunusa ti hu àwọn ìwà tó tó kí DSS kó gbé ó ti wù ú mi ò fẹ́ jẹ́ bí aláṣejù lórí ọ̀rọ̀ ní fídíò tí mo post láàárọ̀ mo ti post sẹ́yìn but tẹ́ ẹ bá fẹ́ kó jẹ́ pé kí n máa mú wá ní gbogbo fídíò ni màá máa mú wá torí ẹ̀yin ọmọ Yunusa kẹ́ ẹ sọ fún wa ẹlẹ́mi Zubairu Muhammed Taofeek olórí dàlúrú nìyí bẹ́ẹ̀ ṣe wí nínú ọ̀rọ̀ tèmi àti eléyìí wo lọ́jẹ́ dàlúrú èwo lọ́jẹ́ dàlúrú ẹ sáà sì tọ ọlọ́pàá gbé mi wọ́n sáà ti fi áńkọ́pù gbé mi wọ́n sì gbé mi lọ gbogbo investigation tí wọ́n ṣe ní ìsìn wọn sáà ti gbọ́ pé nínú gbogbo fóònù mi tí wọ́n gbà tán tọwọ́ bọ́ bí wọn sáà ti gbọ́ pé bẹ́ẹ̀ mò ń sáìnì kọ́ńtrátì kan pẹ̀lẹ́ nìkan níbì kan àyípé bóyá àwọn ènìyàn sanwó kan fún mi láti pé kí n ṣe nǹkan kan that is another thing about it bí mo fi dúpẹ́ fọ́dọ̀ Ọlọ́run nìyẹn but èyí tèmi ń sọ yìí èmi ń sọ̀rọ̀ based on reality nǹkan tá a rí ìlà ń sọ̀rọ̀ lé lórí kí ló fa dàlúrú ṣé àwọn nǹkan tí mo rí yẹn ṣe rọ́ ni
practically ní nǹkan tí mo rí ni mo ń make analysis tèmi lé lórí. Torí ẹni tó ṣe kíní òun ní àròjinlẹ̀ kó tó ṣe nǹkan tó ṣe kalẹ̀, èmi tí mo sì wò ó mo ronú tèmi náà jinlẹ̀ níwọ̀nba bọ́ bá ṣe sọ pé mo ṣe gọ̀ lórí ọ̀rọ̀ yìí ni láti pé káyọ̀ ọba wa gbọ́ pé ṣé ọ̀rọ̀ lélẹ́yìí. Ìtumọ̀ tafsir nìyẹn. Tó bá sọ àyà Kùránì kan, tó bá sọ pé sẹ́rí àyà Kùránì kódà ń tóbi tó fi rí bẹ́ẹ̀ ní pé lọ́rẹ̀ wọnú súrà báyìí, àyà báyìí ló gbé àyà yìí jáde, kódà kó tó rí pé yàn tẹ̀ wá wáyé àyà báyìí lọ́pọ̀ lẹ́yìn. Pẹ́pẹ́ tafsir tó yàtọ̀ sí pé ká jókòó pa ń ṣe wáàsí fúnra wa. So to discuss about DSS is long overdue. Ó ti wà long overdue. Lọ́rọ̀ tí mo sọ yìí, so long overdue. Kí èèyàn máa sọ wípé tí wọ́n bá ilé wípé wọ́n fẹ́ máa fún wọn ní kótà kan wípé time kan nìkan lọ fún inspection kankan ní kankan wípé tó bá ṣe time òun tó bá ṣe bẹ́ẹ̀ àwọn tó bẹ́ẹ̀ ò tó bá kó àwọn èèyàn òun jáde àwọn léwo lèèyàn rẹ̀. Is that one also not due for DSS to call him pé ibo ló kó àwọn èèyàn rẹ̀ sí, ibo ló ń plant wọn sí? Èmi gẹ́gẹ́ bí ìmáàmù ní ìsìn táwọn jọmọ́ mi bá wá sunkún bá mi wípé ó dá ìyá nǹkan báyìí ń jẹ àwọn, kí n wá dìde láti béèrè fún nǹkan yẹn lọ́dọ̀ ìjọba, kí ìjọba máa wá sọ fún mi pé Nigeria is a secular state, so gbogbo yẹn ẹ má gbẹ̀dẹ́bí ẹ má gbẹ̀dẹ́bí kò lè sálàáfíà. Àwọn jọmọ́ àtẹ̀mí ò ní gbà. Abẹ́ lo ìjáàbù ẹ wá ní no ká má sọ. Abẹ́ lo nìkọ́ọ̀bù no Nigeria is a secular state ká má sọ. Wọ́n rò pé tí ẹni sìn gbogbo nǹkan yẹn ò ní ṣe déédé. Abẹ́ lọ kí jímọ̀ lásìkò jímọ̀. Abẹ́ kí jímọ̀ lásìkò jímọ̀. Tẹ́ ẹ wá sọ pé no o gbọ́dọ̀ wá supervise exam yẹn lásìkò báyìí ni supervise exam báwo? Supervise exam lásìkò jímọ̀. Student bẹ́ lọ kírun, ẹ wá fi exam sásìkò tó máa kí zoom, ẹ fi sásìkò tó fẹ́ kí asiri, ó máa fẹ́ ti rún ẹ̀. Ọmọ yẹn wá sọ fún yín pé sáà ẹ bá wa adjust timetable yẹn kó lè fáwa mùsùlùmí láǹfààní pé ká lọ kírun. Kẹ́yìn wá sọ pé no, I say this is an institution, Nigeria is a secular state. Wàhálà máa wà. Mo rò pé tí rí ṣé mi náà mo tó sọ yìí. A ní ẹ má kanlẹ̀kùn ọ̀ràn lára mi, adẹ́tẹ̀fìlà rẹ̀ sọnù lọ̀rọ̀ mi ó ní ẹni tó bá mọ̀ òun ò jẹ́ mú un. Bàbá mi náà máa sọ bẹ́ẹ̀, èmi náà wá kọ́ lára wọn. Bàbá mi ní adẹ́tẹ̀fìlà rẹ̀ sọnù ó ní ẹni tó mọ̀ mí ò jẹ́ mú un. Ẹ bá ṣe mi dọ̀ kí ẹ ṣe pé mo ń bẹ̀ yín pé kẹsẹ̀ ẹ rí bẹ́ẹ̀ ti ṣe ń bí mi bú yẹn, ẹ ń fún mi ní content ni, ẹ bú mi dáadáa, ẹ fún mi ní content. Ẹ bá ti ń bú yín bá máa kàn gbé kíní ọ̀gá yín jáde ni, màá tún sọ̀rọ̀ lé lórí, orí ó tún fọ́ yín, ẹ tún bú yín, màá tún gbé jáde. Ẹ sá máa bú mi torí pé ẹ ó bú mi dáyé ibi tí ó fi ríbi tó dáadáa wípé ẹ bí wọ́n léèrè pé ṣé mo dárúkọ wọn. Ìjọ tó bá fẹ́ pè yín lẹ́jọ́ cross state ni màá ṣe, mi ò ní pè yín lẹ́jọ́ s'Ógbómọ̀ṣọ́, mi ò ní pè yín sí Ìbàdàn, mi ò ní pè yín sádùúgbò bíi tẹwà, àdúgbò bíi tí mò ń gbé ni màá pè yín lẹ́ cross state filing of case náà àṣẹ béèrè lọ́wọ́ àwọn lọ́ọ̀yà yín pé ṣé máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbí kì í ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ibi tí mo wà ni màá pè yín lẹ́jọ́ sí. Wallahi tallahi summa billahi la ilaha illa huwa. Ìní mo fi máa ń ṣe pé kẹfìrí mi bú dáadáa. Ẹ béèrè lọ́wọ́ àwọn lọ́ọ̀yà yín pé ṣé máa wáyé bẹ́ẹ̀. Tẹ́yìn náà bá rò pé ẹ lè pè mí lẹ́jọ́ rú bẹ́ẹ̀, lè pè mí lọ́rọ̀ lẹ́jọ́ cross state bẹ́ẹ̀ o. Tá a bá wá dọ̀hùn báyìí táwọn tó bá rí bí defend ara mi lèmi náà wá ẹsẹ̀ wá sick fún compensation kan tẹ́ ṣe, torí màá gbé fact jáde, torí gbogbo àwọn ìbéèrè ni màá béèrè lọ́wọ́ gbogbo yín, màá béèrè lọ́wọ́ ẹni tẹ́ bá rán pé kó wá pè mí lẹ́jọ́. Torí gbogbo èyí táwọn ṣẹ̀ṣẹ̀ ń fi pamọ́ pé voice story tẹ́ ṣe tẹ́ ń sọ pé àwọn lágbájá ló rán wá ṣẹ́, tẹ́ bá rán wá ṣẹ́ kí nìkan tó fẹ́ ṣẹlẹ̀ kò sẹ́nìkan tó mú wa kíní kankan. Voice note yẹn bẹ́ẹ̀lẹ̀ àwọn AI tí wọ́n ṣe lé mi lórí sẹ́rò pé ó ti parí ni. Àwọn fọ́tò mi tán gbé kálẹ̀ káàkiri tán lọ rèé gbé sí ti bàbá mi kan tán gbé sẹ́rò pé gbogbo eléyìí ti sọnù ni. Gbogbo àwọn voice note tẹ́ ń fi àbí fídíò tẹ́ ń ṣe tẹ́ ń fi bú bàbá Mufti àná ẹ rò pé àtìdílé wọn ẹ rò pé ó ti sọnù ni.
àwọn tẹ́ tó sọ pé ẹ fẹ́ mọ gbìjà àwọn tẹ́ pé wọ́n ní Boko Haram tẹ́ sọ pé Fúlàní ni wọ́n wá dà lórí sọ pé ó ti sọnù ní. These are one of those things that tẹ́mi gan fúnra rà mí wọ́n padà tún lò ní kóòtù against yín pé tó yẹ kí n mọ ṣe tí mò ń ṣe pẹ̀lú yín nìyí. Ẹ ò tí repent. Ẹ wá ní nìkan dàlúrú ta ní dàlúrú nínú àwa pẹ̀lú yín. Ìlú bàbá tiwa ni ọmọ Ògbómọ̀ṣọ́ hánán sàn làwà. A ò sì lè wá burú fún ìlú bàbá tiwa. A wá béèrè lọ́wọ́ tí pé sẹ́lú bàbá yẹn ni kí lẹ mọ̀ nípa ìtàn tí nǹkan báyìí tó fi ṣẹlẹ̀ gẹ́gẹ́ tó mọ̀ ṣe nǹkan tẹ̀ ń ṣe. Yunusa náà ló wí oní dey play òun náà ló ní dey play ẹ máa play lọ́wọ́ o tí àjọ prank ayé lọ ẹ máa prank wọn kẹwàá ọ̀bẹ abẹ pranking yẹn lórí ilé Muslim Muhammed Taofeek. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.